tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa Ọdẹ Òdùnbí. Gbogbo ọmọ Nàìjíríà, ṣé ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́ pé kíni? Pé kíni? Àní ǹjẹ́ ẹ ti gbọ́ pé kíni? Wọ́n ti yọ ọba Ìwó lóyè. Ó mà ṣe o. Ẹ̀yin èèyàn mi, ẹ wò ó, orin mo fi wọlé lọ́tẹ̀ yìí. Níbikíbi tí ẹ bá ti láǹfààní tẹ́ ẹ ti ń gbọ́ mi, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní di. Bákan náà, ojú tẹ́ ẹ fi ń rí mi kò ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin la ó máa bá. Ikú kò ní wá gbéṣe o. Ẹ̀yin ènìyàn mi, ohun ìyàlẹ́nu kan rèé o. Òun ló jẹ́ kí n fi orin wọlé, ló jẹ́ kí n fara wọlé. Wọ́n ní ǹjẹ́ ẹ ti gbọ́? Wọ́n ti yọ ọba Ìwó lóyè. Àwọn àgbààgbà ti pinnu, wọ́n ti pohùn pọ̀ pé kí wọ́n yọ ọba Olú Ìwó ní oyè. Ó ga o. Ṣèbọ́ sọ pé wọ́n yọ ọba lóyè ní ayé ìgbà kan nìyẹn o. Kódà wọ́n ti ń fẹ̀yìn kùlé wọn ọba báyìí. Ọba ò wájà mọ́. Ọba ń bọ́lẹ̀ lórí oyè fúnra rẹ̀ ni. Ẹ̀yin tèmi, wọ́n ní kí wọ́n ṣe kíni? Kí wọ́n yọ Olú Ìwó lóyè. Ó mà ṣe o. Wọ́n ti tọwọ́ bọ ìwé wípé kí wọ́n yọ ọba Àkànbí Abdulrasheed, ọba Olú Ìwó of Ìwó land ní oyè. Bàbá Yorùbá, mo sọ fún yín. Mo sọ fún yín pé gbogbo ìwà gànràngànràn, gbogbo ìwà gàlégàlé yìí tẹ̀ ń wù yìí, mo mọ̀ wípé yóò já síbì kan. Ibi tí ó wá já sí ni mi ò wá ní mọ̀ báyìí. Àṣé ibi tí ó padà já sí ni pé kẹ́ ẹ padà sílé. Ọba Olú Ìwó, gbogbo ìwà burúkú òṣì tẹ̀ ń wù yẹn, ṣé wá rí nsìn wípé ọwọ́ ti kíni? Ọwọ́ pálábá yín ti ségi. Ọba Olú Ìwó, ó ti sọra rẹ̀ di Emir of Fulani of Sokoto of Zaria. Ní báyìí, ọba ò dádé mọ́ o. Now Olú Ìwó ti ń dé láwàní àkísà kan ni bàbá ń wọ̀ kiri o. Ní bàbá ń wé mórí. Ó sọ wípé ọba mùsùlùmí ni òun. Ó dìdí ìyá ni o. Ó sọ pé ọba mùsùlùmí ni òun. Wípé òun ò ṣe fún ti everybody. Bẹ́ẹ̀ lọ́wọ́ yìí, lẹ́yìn tí ọba ti ń dé láwàní sórí tán, ó tún ti wá invite àwọn Fúlàní wípé kí wọ́n máa bọ̀ ní Ìwó. Ṣé ẹ rí o? Àní àwọn tí àwa sọ wípé a ò fẹ́ mọ́ nílùú. Ṣé ẹ wá rí pé àwọn gan lọ́ba ọba Olú Ìwó gangan tí wá ń pè. Ó ga o. Ọba Olú Ìwó ti lọ sí Zaria báyìí. Ó ti lọ gba ọ̀pá àṣẹ. Ní báyìí, bàbá ò lo ọ̀pá àṣẹ ilẹ̀ Yorùbá mọ́ o. Ọ̀pá àṣẹ Fúlàní ni bàbá ń lò. Ṣé rí pé ara àwọn ọmọ àlè Yorùbá kankan wà tó jẹ́ wípé kọ̀ǹda ni wọ́n nínú ìrẹsì. Ó jẹ́ ká ti yọ wọ́n. Ara wọn ló ní Ìwó of Ìwó. Ara wọn ló ní Ìwó of Ìwó. Torí bí ò bá ṣe bẹ́ẹ̀ ni, báwo ni odidi ọba ṣe máa tún máa lọ yọ adé lórí tí ó máa dé Fúlàní? Ẹ̀yin ènìyàn mi, ṣe ti rídìí tá fi jẹ́ wípé yes, òmìnira ara wa la fẹ́. Gbogbo àwọn kọ̀ǹdánù rẹ̀ sí, gbogbo àwọn tó jẹ́ pé wọn lè ṣàǹfààní fúnlẹ̀ Yorùbá, gbogbo wọn pátápátá lọ́lọ́run máa yọ. Gbogbo wọn, ẹ mọ̀ pé bákan náà bá ṣe yọ Gani Adams lóyè nínú OPC nìyẹn. Ara àwọn kọ̀ǹdánù rẹ̀ sí, Ọlọ́run á máa bá wa yọ lẹ́yọ kọ̀ọ̀kan. Náà Olú Ìwó ni. Ṣẹ́rí, Olú Ìwó ni báyìí. Odidi ọba tí àwọn aráàlú pè sórí oyè wípé kó máa bọ̀, láì mọ̀ pé àṣé yóò padà gbẹ̀yìn bẹ́bọ jẹ́. Àṣé ẹni agbójú okùn léni tí ò jẹ́ ni àgbà. Ẹni tá a lérò wípé yóò tún gbà lulẹ̀. Àṣé òun ló tún kó ogun wọ inú ìlú. Àwọn táwa ń sọ wípé wọ́n fìtínà ti wa, a ò fẹ́ wọn mú. Àwọn yẹn gan-an ni Olú Ìwó ló ń pè wọlé wa. Àwọn yẹn gan-an lolú Ìwó jọ ń jókòó tó jọ ń ṣe kíni? Tó jọ ń dákùrọ̀sọ. Òun àti àwọn èèyàn lọ́jọ́ ń darí ìlú báyìí. Ní ìlú tó jẹ́ wípé ilẹ̀ Yorùbá ni. Àbí? Bàbá tí wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di Emir. Ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di Emir ni o. Òun ni bàbá ṣe ń dé àkísà kan sìn. Bàbá ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di Emir. Ṣé rí ìdí tá fi sọ pé a ò ní gbà? Ṣé rí ìdí tá fi sọ wípé yes, Yorùbá nation wa la fẹ́? Ṣé rí ìdí tá fi sọ pé òmìnira ara wa la fẹ́?
kò sí ní tó dàbí òmìnira rárá. Ẹ̀yin ènìyàn mi, in as much as possible ẹ jẹ́ kí àtẹ̀jíṣẹ́ yìí ó lọ viral débi wípé bàbá wa ń kó àwọn Fúlàní tá a máa sọ wípé àwa ò fẹ́ wọn mọ́, òun ni bàbá tó wá ń kó pọ̀ mọ́ra wọn. Bàbá ò pe àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá mọ́ o, kò bá àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ṣe, àfi àwọn Fúlàní ni bàbá ń bá ṣe. Ṣé wá rí i pé ara àwọn kọ̀ǹda rẹ̀? Ìdí nìyí tá a fi gbọ́dọ̀ máa gbàdúrà k'Ọlọ́run máa bá wa yọ gbogbo àwọn kọ̀ǹda yìí lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn tó jẹ́ wípé tí a bá even gba òmìnira ilẹ̀ Yorùbá tán tá a gba Yorùbá nation tó, àwọn ará bí sì tún máa fà wá sẹ́yìn. Àwọn ará bí yà lè tún máa padà máa gbẹ̀yìn bẹbọ jẹ́ láti máa ṣiṣẹ́ fún àwọn Fúlàní. Ṣé rí ìdí tó fi jẹ́ pé yes, wọ́n yọ ọba Abdulrasheed ní olú Ìwó ní oyè nítorí pé kò befit ọba rárá. Ṣé mọ̀ pé Saguru Maraji ó kọ lẹ́tà kan sí gọ́vnà Adeleke, ìyẹn gọ́vnà Ọ̀ṣun state, wípé kò befit ẹni tí wọ́n gbé sí orí oyè, pé with immediate effect pé kí wọ́n yọ, ìyẹn ní last week. Tí gbogbo wa wò pé kí ló kan ti Guru Maraji nínú ẹ̀, láì mọ̀ pé bàbá mọ ohun tó ń sọ. Ó ti mọ̀ wípé ara àwọn wèrè, ara àwọn kọ̀ǹdánù rẹ̀ sì ni wọ́n ò befit ẹni tí ó jẹ́ kí wọ́n máa pè ní ọba. Ara àwọn ọmọ àlè Yorùbá lélẹ̀. Ní ìwọ tó jẹ́ wípé ọmọ Yorùbá ni ẹ́, ní ìwọ tó jẹ́ wípé orísun Yorùbá ni ẹ́, ìwọ yìí kan náà ló ṣẹ̀ṣẹ̀ tí wàá pàdé àpòpọ̀ ló papọ̀ mọ́ àwọn Fúlàní tó tún wá sọ wípé yes, àwọn ló fẹ́ máa bá ṣe. Ẹ̀yin ènìyàn mi, ẹ wo, ẹ jẹ́ kí àtẹ̀jíṣẹ́ yìí, ẹ jẹ́ kí ó lọ viral. Let it go viral in as much as possible. Let people know that yes, no going back, Yorùbá nation la fẹ́ o. No retreat, no surrender. Let them know that it is our freedom. This is what we deserve. We are fucking sick and tired of this hardship. Gbogbo àwọn ọ̀dọ́ wa ló ti ṣe kíni, ló ti ń sọ di àlùmọ́gìrì. Àwa náà ò ní gbà bó ṣe ń pa àwọn ọ̀dọ́ síbẹ̀ wọn ò fẹ́ dẹ́kun àti ìwà ìbàjẹ́ wọn. Bákan náà àwa náà ò ní fi wọ́n sílẹ̀ títí tá a ó fi gba òmìnira wa. Olóyè ọlọ́lá jùlọ Chief Adéyẹmọ Sunday Ìgbòho, ẹ kú iṣẹ́. Ẹ wo, a ò gbọ́dọ̀ gbà fún wọn o. Kò sí tó kan àwa pẹ̀lú rally bí kò ṣe freedom kíní wa la need, and let them know that they should free our freedom fighter Olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Professor Banji Akintoye, ṣe rí wípé ara àwọn kọ̀ǹda rẹ̀, ara àwọn èèyàn tó jẹ́ pé kò yẹ kó bá wa dé inú Yorùbá nation wa rẹ̀. Ìdí nìyí tó fi jẹ́ pé Ọlọ́run fi ń bá wa yọ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan bíi jìgà. Tó ẹ̀yin ènìyàn mi, ẹ wo, àìṣọ̀rẹ́ èrò káyọ̀ bó pẹ́ títí onílé àrèlé, tó túmọ̀ sí wípé a ti fẹ́ máa fi èyí ṣe yìí lọ. Níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa, ẹ subscribe, ẹ share, ẹ follow, ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé yes, it is freedom for Olóyè Chief Sunday Ìgbòho. Let them know that òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ àwa lógún o. Kò sí tó kan àwa pẹ̀lú rally. A ó máa fèyí ṣe ìdágbére. We using this opportunity to tell you, we's coming back. Ó dàbọ̀.